yẹn wá a tún ti padà sórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ báyìí ní tó burú jù fún ọmọ ẹ̀dẹ́ yẹn láyé ni kó lérò pé òun lè fi rọ́ òun lè fi da ojú òótọ́ bolẹ̀. Kí la fẹ́ ló mẹ́ni pé ẹ rí i pé àwọn kan gbé fọ́nrán kan jáde níbi tí bàbá wa ikú bàbá yìí Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé tí wọ́n ti ń sọ fáwọn àfáà pé nípa ọ̀rọ̀ ó ṣe ìmáàmù ó ṣe ìmáàmù. Òpònú dídìrín kan bẹnu jẹrẹjẹrẹ kan ó wá gbé jáde ó wá ra yọ DMB fọ́nrán Ọ̀yọ́ ọ̀tà ó wá kọ́ bẹ́ẹ̀ pé yan bàbá Aláàfin Ọ̀yọ́ gbogbo tí bàbá Aláàfin Ọ̀yọ́ sọ pátápátá gbogbo ẹ̀ ló wá kọ́ bẹ́ẹ̀ láti lè bá a fi tàbùkù bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ṣé òpònú ẹ máa wo ibi tó ponú yìí tó ponú síre o ó ti gbàgbé pé ìkà kí ó rojọ́ ìkà kí ó da ó ti gbàgbé pé gbogbo wa ò lè sùn ká kọrí ibì kan náà. Ní tó gbé wa inú mi wá dùn àwọn èèyàn tí ń jí oyè nsàlẹ̀ wọ́n fẹ́ káwọn èèyàn oríire pé bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n rí ọba fín inú mi sì dùn bọ́rọ̀ ìṣe ń bọ̀ láti ilẹ̀ tó fi débi tó dé dúró lónìí oníkálukú náà rí pa tó ń kálukú kó àtọ̀tún àtòsí orí pa tó ń kálukú ṣùgbọ́n tí a ní pé àníyàn oníkálukú láti bí ó ti bẹ̀rẹ̀ débi ó dé àníyàn oníkálukú lórí ọ̀rọ̀ mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run fi dá lẹ́jọ́. Gbogbo ẹni tó bá ní kí Dr. Yunus Tọ́lé àti Ayélára kí wọ́n dààmú lórí ipò mọ́mù tí wọ́n wà pé kí wọ́n mọ̀rí fọkànbalẹ̀ lo ipò pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run yóò dààmú ìran rẹ̀ yóò dààmú tó bá ní kí wọ́n fòrò òun náà fòrò bó ṣe jẹ́nu àníyàn kan tá sọ̀jú bá ń lọ ṣùgbọ́n gbẹ̀yìn wa tẹ́ bá rí tí fọ́nrán kan tẹ́ òpónú kan tọ́kàn wò pé péèjì òun ti ń kú lọ kó wọn sáré fúta jí ẹ mọ́ kàkún o aláàárẹ̀ ni o orí wọn ò ṣe kíni orí wọn ò sì pé ojú ọmọ Yorùbá táwọn afẹ́ sọnù o. Salamu alaikum. Ìrìn àjò hajj àti umura òpó ẹ̀sìn tí ò gbọdọ̀ tẹ̀wọ́ ni láti wá ṣe hajj àti umura onífọ̀kànbalẹ̀ tó ń tàṣe pé iṣẹ́ Ya Wahab Travel and Tours ní kẹ́ ẹ bá rìnrìn àjò òdú tí kì í ṣe àmọ̀fólókò fún gbogbo alálàájì torí bá méjì kọ́ òtítọ́ ọdún tí wọ́n fi ń ṣiṣẹ́ ló ta wọ́n yọ. Ìtọ́jú àwọn alálàájì wa ò lẹ́lẹ́gbẹ́ ìjọ tá a bá dá láti lọ àti bọ̀ kì í yẹ. Ètò ti wá wà nílẹ̀ báyìí fún umura December umura Ramadan umura olóṣooṣù tó fi mọ́ hajj tí ń bọ̀ yìí ní wẹ̀lẹ̀mù. Kódà Ya Wahab ń kẹ́rù wọlé kẹ́rù jáde láti ibikíbi wá sí Nàìjíríà. Àǹfààní san díẹ̀díẹ̀ sì wà lọ́dọ̀ wọn. Ẹ kàn sí Ya Wahab Travels and Tours Limited lónìí ní Sùúrù Bàbá Ìwà Mosque number 4 Surulere Street Orogun Ìbàdàn tàbí kẹ́ kàn sí wọn lórí WhatsApp 0803-502-4618. Ẹ sì tún lè pè wọ́n lórí 0813-053-6370. Ya Wahab Travels and Tours ilé iṣẹ́ alálàájì tó fìbẹ̀rù Ọlọ́run ṣàtẹ̀gùn.